àwọn philosophy àwọn great Greek philosopher wọ́n pín àwọn èèyàn sí mẹ́ta wọ́n ní anasu ala salasati asnafi wọ́n ní sinfun minihum karihi lanastati'u an naisha illa bihim wa sinfun minihum kadawa nahtaju ilayhi taratan wa taratan la nahtaju ilayhi wa sinfu salis kadahi la nahtaju ilayhi abada. Baba wa al-miskinu billah àtàwọn ará Greek tí wọ́n sọ tí wọ́n ń pè léèyàn wọ́n ní àkọ́kọ́ náà àwọn èèyàn wọ́n láwọn èèyàn kan wọ́n dàbí kàríhì wọ́n dàbí oxygen lanastati an-naisha illa bihi bá a ṣe wà yìí tí ò bá sí atẹ́kùn mọ́ kò sí bá a ṣe fẹ́ ṣẹ̀mí gbogbo wa pátápátá á di òkú lẹ́ẹ̀kan náà ni Ọlọ́run wá dá àwọn èèyàn kan wọ́n dàbí atẹ́gùn yẹn ò ní bypass wọn ó sì ní kọjá lára wọn kí wọ́n máa mọ̀ wípé ó kọjá lára àwọn èèyàn gidi ìran àkọ́kọ́ nù ìran ẹlẹ́ẹ̀kejì àwọn èèyàn dàbí dàwa wọ́n dàbí oògùn nàtájú ilé ìtàràtàn wàtàràtàn là nàtájú ilé yìí nígbà míì a máa nídìí ká lóògùn tá a bá ní body pain àbí tá a bá ní malaria àbí téèyàn bá ní jaundice àbí èyíkéyìí inú irú àárẹ̀ téèyàn bá ní nàtájú ilà dáwà á wà bùkátà sí wípé ká lóògùn àwọn èèyàn kan nìyẹn bí gbèsè ayé wọn ti rí nìyẹn tó bá bá wọn ṣe púpọ̀ wàá jẹ àǹfààní díẹ̀ tí ò bá bá wọn ṣe rárá wàá sì nídìí wọn náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan Ọlọ́run á sì wá láláàárẹ̀ àwọn ilé mẹ́ta kan ń bẹ tí wọ́n kọ́ wọn kalẹ̀ jẹ́ pé tá a bá lọ ṣàdúrà níbẹ̀ ẹbẹ̀ lọ́hùn kọ́lọ́njá bá wọn sun oorun ẹyọ kan iná ni àgọ́ ọlọ́pàá tá a bá fi AC sí èèyàn ń bẹ lọ́hùn Ọlọ́run má jẹ́ àbá wọn sùn bí kò sí bí hospital bá ti wù kó dáa tó kò sẹ́ni tó bẹ lọ́hùn kọ́lọ́hún ó ṣèhun lẹ́ni tí ó máa sùn sí hospital bẹ́ẹ̀ náà lọ gba ẹ̀wọ̀n. àwọn ìran kẹta iná ni àdá àwọn àrùn nínú àwọn èèyàn tí èèyàn bá wà pẹ̀lú àbí tó bá wà pẹ̀lú ẹ̀ wá kó virus làwọn. àwọn bàbá wa al-miskinu billah àwọn dàbí oxygen tó já sí wípé àwọn èèyàn tó bá wà pẹ̀lú wọn wọ́n máa mí lọ òkè wọ́n máa mí lọ lẹ̀. lasta sa'idan wala hamidan wala majidan idha lam yanfahu minka an-nas. akí bàbá wa pé wọ́n kú ìrìn àjò wá sí ìlú Oǹdó ńjọ́ ní nígbà tí à ń joyè tá ń joyè nílùú tẹ́ pé àwọn màmá mi náà wà nínú àwọn tí a fi jẹ́ ọmọlẹ́mọ́mì nínú àṣẹ rí ọmọlẹ́mọ́mì nínú àwọn ìyá àfà ìyá imam ló yẹ kó máa jẹ́ kì í ṣe èyí tó yẹ kó máa bọ́ sọ́wọ́ àwọn wèrè àbí àwọn ìyàwó àfà tó ń ṣiṣẹ́ débi tó lámì. lórúkọ fámìlì wa wọn ní ká kí yín pé kú dìde Ọlọ́run ní bá dáadáa yín jẹ́ àfáwọn ní lásìtà sẹ́yìn dá wọn lè fi ọlẹ́yìn wọn lè sọ wípé orí nǹkan kan ṣe láyé. wala majidan idha lam yanfahu minka an-nas. wọn lè pe ọlẹ́yìn gidi idha lam yanfahu minka an-nas báwọn èèyàn bá wúlò látara rẹ tó bá wúlò fáwọn èèyàn táwọn èèyàn ṣàǹfààní látara rẹ èsè yẹn. walam yahdi bi kalamika wa khulqika wa hayatika. bẹ́ẹ̀ náà ni gbogbo ọ̀rọ̀ rẹ tó ń sọ tí ò sí nǹkan kan tó wúlò ń bẹ̀ tó yẹ pé tó bá ti lè sọ̀rọ̀ kan táwọn ẹlòmíín bá sọ̀rọ̀ kan wà ló sì máa ṣẹlẹ̀ nínú Islam. as-sa'idu man sa'ida minhum. gbogbo àwọn èèyàn tí wọ́n bá fẹ́ rin ọ̀nà yẹn wà tìgbà tẹ́ ti wà lórí AIT látìgbà tó ti pẹ́ gbogbo àwọn afáǹbá yín lórí tẹlifíṣàn ní atalihan fìgbà kan máa wà lórí ìgbárí kì í ṣe pé gbígbàdúrà ń bẹ lóòótọ́ àmọ́ kò sí bẹ́ẹ̀ yẹn bá gbọ́ lẹ́sọ̀ bàbá wo ní Kíjìpá torí rẹ̀ ò bá fako tẹ́lẹ̀ orí rẹ̀ ó fako dáadáa. as-sa'idu man sa'ida minhum an-nas. as-sa'idu man sa'ida minhum an-nas olóríire àwọn èèyàn lẹ́ni táwọn èèyàn ń soríire látara rẹ̀. kasiruhum awil qalil. bàbá wa ìmọ̀mọ́ ọ̀fà mo wà ní Kaduna ní ọjọ́ wẹ́ẹ̀sì àlọ́yanjú kankan ẹnìkan wọ́n wá ń ṣe àdúrà fún yín níjọ́ tẹ tẹ̀lé Aláàjì Yàsí tẹ lọ tọrọ ọmọ tẹ̀yàn bá tóbi tẹ̀yàn bá débi kan èyàn ó di ọba abẹ àwọn àfa abẹ wa ṣèpàdé pé ìmọ̀mọ́ ọ̀fà tó ní ẹjọ́ bá wa ṣe program wọ́n wá ṣe àròwó wọ́n ní ẹ wá ṣe program náà tẹ wá ní Yàsí àwọn èyí wọ́n gbé títóbi wọ́n lẹ̀ fún wa ẹ jẹ́ kó lọ Mẹ́kà wọ́n ló tọ̀ sí lọ Mẹ́kà àwọn ń ṣàdúrà fún yín lọ. as-sa'adatu fi awnil ghayri. ní Kaduna ni oníbi tẹ́yìn ò sí náà níparí ọ̀rọ̀ mi. as-sa'adatu fi ihanatil ghayri. as-sa'adatu fi ihanatil ghayri ìtọ́lọ̀ fún bàbá wa mufti tí wọ́n fi yàtọ̀ nìyẹn
àsàhádà tó fi yánnà tìlì gẹ́rì gbogbo ẹni tó bá fẹ́ gòkè kí bàbá mufti ká máa fà wọ́n lọ́wọ́ sókè. mo sọ lọ níjọ́ ní ti ẹ wá sóńdó mo láwọn òkè compromatic àwa jẹ́ èèyàn kan tó jẹ́ pé ìtẹ̀yàn bá ń wí lẹ́nu kò lè convince wa ìwà rẹ ló lè fi convince wa. tàbá wá rí ẹ bẹ́ẹ̀ tàwa rí pé òun tẹ̀lé ń tó wí yẹn sọ́jà kìnnàkà àwa gbà ọ́ pé àfààní ọ́ bàbá kéwú tó lọ ni òun ló kàwé débi wípé bàbá kàwé mọ́ kò lè yọ ọ́ lẹ̀ mọ́ fún wa. Rahimallahu rajulan sa'ida minhu an-nas. ẹ̀yin làbá yẹn gbá wípé Rahimallahu rajulan sa'ida minhu an-nas. Ọlọ́run kó bá wa ṣàánú ẹnìkan Ọlọ́run jẹ́ kẹ́mi ẹnìyàn ó gùn Ọlọ́run jẹ́ kádùn ẹnìyàn ó gbà Ọlọ́run jẹ́ àṣírí yẹn ó bò ẹni tó jẹ́ sí pé àwọn èèyàn ń fọlá rẹ̀ wọ́n fi mí. Wa rajman la yanfa'u minhu ahadun. Wa rajimallahu man la yanfa'u minhu ahadun. má jásí kòtò má jásí kékeré ẹni tá a bá jẹ inú ọlá rẹ̀ ni. mo sọ ní òní mo ní ọdún tí mo wá sí mọ̀lúdì yìí gbẹ̀yìn ó ti pẹ́ gan náà ní ọdún tí àfàwà Amirul Jaysh táwa ṣe wá sí ọdún níyàwó wọn kú mọ̀lúdì yẹn lágbára gan àwa jókòó síbi tí a jókòó sí yẹn pẹ̀lú gbogbo àwọn àfà lọrin àti àwọn ẹlòmíràn tí ń sáfà lọrin gbàtí bàbá wa Amirul Jaysh rahimahullah tí wọ́n ṣe wá sí lọ bàbá wa kán àgbà lọrin ni wọ́n wá dorí kodò báyìí ẹgbẹ́ wọn mo jókòó sí omi wá kán lójú wọn afáàtọ́ jókòó sẹ́gbẹ̀ẹ́ wọn bí wọ́n léèrè pé kí ló dé wọ́n ní ẹ̀ kọ́lọ̀ jẹ́ kẹ́mi ló kú ni máa ń dá báyìí kọ́lọ̀ jẹ́ ó pẹ́ ni. Allahu Akbar. wà níjókòó mòlúdì yẹn ni mo wá gbẹ̀yìn kó tó dìgbà tó wá tálẹ̀ sọ̀rọ̀ mi yé báyìí mo wá sọ̀rọ̀ kan lóńdó mo wá ní wípé ọdún yẹn tá a wá délé ẹ mọ̀ pé èèyàn ní kéwú lágbàjì kí wọ́n máa fún ní àwọn nǹkan kan tí ó yàtọ̀ sí tẹgbẹ́ rẹ̀ àwa ń ṣe jímọ̀ kínní o mo wá lálàá mo wá rí ṣéwù lórí mímbàrí tó ga àwọn èèyàn pọ̀ bá ti pọ̀ yìí àwọn máa ń pọ̀ jù báyìí lọ ní ayé ibi tá à ń sọ yẹn àwọn èèyàn bẹ̀ ẹsẹ̀ wọn ò kí ń wà lórí lẹ́lẹ̀ àmọ́ wọ́n máa mú. mo wá dúró báyìí ṣéwù wá rí mi ṣéwù wá ní kí n máa bọ̀ mo wá ń gbìyànjú láti gun òkè yẹn wá ń yọ ṣé wàá ní kí n tún lọ gba ẹgbẹ́ kejì mo tún wá ń gbìyànjú nítorí fẹ́ gbọ́ ni pé ṣé mo gun àbí gun ṣé mo ju ẹni tí ó gòkè lójú rẹ. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin.